Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkọ́ ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́bọ̀ ọjọ́ 18 oṣù kejìlá ọdún 2025. Àkòrí ìrẹ̀lẹ̀ níwájú Ọlọ́run. Ìwé orin 3-9 kò sọ̀rọ̀ bí Jésù onírẹ̀lẹ̀. Ẹ̀kọ́ àkósórí. Ṣùgbọ́n ó ń fúnni ní ore-ọfẹ sí i. Nítorí náà ló ṣe wípé Ọlọ́run kọ ojú ìjà sí àwọn agberaga, ṣùgbọ́n ó fi ore-ọfẹ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn. Ìwé JAKOBU orí 4 Bíbélì kíkà. Ìwé wòlíì AISAYA orí 16 ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 13. Ẹ rán ọdọ-agutan sí alakoso ilẹ̀ láti Sela wá sí aginju, sí òkè ọmọbinrin Sioni. Yóò sì ṣe bí alarinkiri ẹiyẹ tí a lé jáde kúrò nínú ìtẹ́ ẹyẹ, bẹ́ẹ̀ ni ọmọbìnrin Moabu yóò rí ní iwọdò Arnoni. Ẹ gbìmọ, ẹ mú ìdájọ́ ṣe òjìji rẹ bí òru ní àárín ọ̀sán gangan. Pa àwọn tí a lé jáde mọ́, má ṣe fi ìsáǹsá hàn. Moabu, jẹ́ kí àwọn ìsáǹsá mi ó bá ọ gbé. Ìwọ máa jẹ́ ààbò fún wọn ní ojú akọni, nítorí alọ́nilọ́wọ́gbà rẹ dé òpin. Akọni dásẹ̀, a pa àwọn aláàrùn kúrò lórí ilẹ̀. Nínú àánú la ó sì fi ìdí ilẹ̀ múlẹ̀, yóò sì jókòó lórí rẹ̀. Ní òtítọ́ nínú àgọ́ Dáfídì yóò máa ṣe ìdájọ́, yóò sì máa wá ìdájọ́, yóò sì máa mú òdodo yára kánkán. Àwa ti gbọ́ ti ìgbéraga Moabu, ó gbéraga pọ̀ jù, àní ti ìrẹ́ra rẹ̀ àti ìgbéraga rẹ̀ àti ìbínú rẹ̀, ìhàlẹ̀ rẹ̀ asán ni. Nítorí náà ni Moabu yóò hu fún Moabu, gbogbo wọn ó hu. Nítorí ìpìlẹ̀ Kárẹ́sì ni ẹ̀yin ò gbàwẹ̀. Nítòótọ́ a lù wọ́n, nítorí ìgbẹ́ Ebsoni rọ àti àjàrà Sibna. Àwọn olúwa àwọn kèfèrí ti gé pàtàkì ọ̀gbìn rẹ̀ lulẹ̀. Wọ́n tàn án dé Jásérì, wọ́n rìn káàkiri aginjù. Ẹ̀ka rẹ̀ náà jáde, wọ́n kọjá òkun. Nítorí náà èmi ò pohùn réré ẹkún bí ẹkún Jásérì, àjàrà Sibna. Èmi ò fi omijé mi rìn ọ́, ìwọ Hesboni àti Eleale, nítorí ariwo ńlá ta lórí èso igi ẹ̀rùn rẹ àti lórí ìkórè rẹ. Nítorí náà èmi ò pohùn ré ẹkún bí ẹkún Jásérì, àjàrà Sibna. Èmi ò fi omijé mi rìn ọ́, ìwọ Hesboni àti Eleale, nítorí ariwo ńlá ta lórí èso igi ẹ̀rùn rẹ àti lórí ìkórè rẹ. A sì mú inú dídùn kúrò àti ayọ̀ kúrò nínú oko tí ń so èso ọ̀pọ̀lọpọ̀. Orin kì yóò sì sí mọ́ nínú ọgbà àjàrà, bẹ́ẹ̀ ni kì yóò sì sí ìhó ayọ̀ mọ́. Àfọ́ntì kì yóò fọ́n ọtí wáìnì mọ́ nínú àfọ́ntì wọn. Èmi ti mú ariwo dá. Nítorí náà inú mi yóò dùn bí háàpù fún Moabu, àti ọkàn mi fún Kárẹ́sì. Yóò sì ṣe nígbà tí a bá rí i pé àárẹ̀ mú Moabu ní ibi gíga, ni yóò wá sí ibi mímọ́ rẹ̀ láti gbàdúrà, ṣùgbọ́n kì yóò borí. Èyí ni ọ̀rọ̀ tí Olúwa ti sọ ní ti Moabu láti ìgbà náà wá. Ẹ̀kọ́. Moabu jẹ́ ọ̀kan lára orílẹ̀-èdè tí a mẹ́nubà nínú májẹ̀mú láéláé, tí ó gbé ìgbẹ́kẹ̀lé rẹ̀ sí agbára ènìyàn, àwọn àjọṣepọ̀ àti ìgbẹ́kẹ̀lé ara ẹni, tí ó sì kọ agbára àti àṣẹ Ọlọ́run sílẹ̀. Ìgbẹ́kẹ̀lé àìtọ́ yìí mú ìdájọ́ gbígbóná janjan àti ìparun wá sórí ilẹ̀ náà. Ìwé mímọ́ fi yé wa pé kò sí agbára ènìyàn tí ó lè rọ́pò ipá àti ààbò Ọlọ́run. Ìrẹ̀lẹ̀ tòótọ́ níwájú Ọlọ́run bẹ̀rẹ̀ pẹ̀lú dídá àṣẹ Ọlọ́run mọ̀ àti fífi ara rẹ̀ sábẹ́ ìfẹ́ rẹ̀. Nínú ìwé AISAYA orí 16 ẹsẹ̀ 5, wòlíì náà sọ̀rọ̀ nípa alákòóso olódodo kan tí yóò jọba nínú ìdájọ́ òdodo, ìṣòtítọ́ àti òdodo. Ère kan tí ń fi ọkàn Ọlọ́run hàn àwọn aṣáájú, tó fìdí múlẹ̀ nínú ìrẹ̀lẹ̀ àti ọgbọ́n. Ẹ̀kọ́ yìí fi hàn pé
Ọlọ́run bọlá fún àwọn tí wọ́n bá àwọn ète rẹ̀ mu, nítorí ó ń tọ́ àwọn onírẹ̀lẹ̀ ní ohun tí ó tọ́, ó sì ń kọ́ wọn ní ọ̀nà rẹ̀. Ìwé onísáàmù orí 25 ẹsẹ̀ 9. Nígbà tí a bá rẹ ara wa sílẹ̀ níwájú Ọlọ́run, a máa pe ààbò àti ìtọ́sọ́nà rẹ̀ sínú ayé wa, ní mímọ̀ pé àwọn ètò wa ní ààlà, ṣùgbọ́n ọgbọ́n rẹ̀ pé. Ìwé òwe orí 3 ẹsẹ̀ 5 dé ẹsẹ̀ 6. Ìgbéraga máa ń pa ara ẹ̀ dàbí ìgbẹ́kẹ̀lé, síbẹ̀ ó máa ń yọrí sí ìyapa kúrò lọ́dọ̀ Ọlọ́run, tí yóò sì gé wa kúrò nínú ojúrere àti ìbọra rẹ̀. Bí ó ti wù kí ó rí, ìrẹ̀lẹ̀ ṣí ilẹ̀kùn sí àwọn ìbùkún, ìtọ́sọ́nà àtọ̀runwá àti ààbò pípẹ́ títí. Gẹ́gẹ́ bí àwọn onírẹ̀lẹ̀ ní Moabu ti lè rí ibi ìsádi lábẹ́ ààbò Ọlọ́run. Ìwé AISAYA orí 16 ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 5. Àwa pẹ̀lú máa ń rí ìrètí àti ààbò nígbà tí a bá jọ̀wọ́ ara wa lé e lọ́wọ́ ní kíkún, tí a gbẹ́kẹ̀lé ìdájọ́ òdodo rẹ̀, àánú àti ọgbọ́n tí kì í kùnà. Ìwé Míkà orí 6 ẹsẹ̀ 8. Ẹ̀kọ́ àmúrelé. Ọlọ́run ń bùkún àwọn onírẹ̀lẹ̀, ó sì ń ṣe ìdájọ́ àwọn agberaga. Àdúrà. Olúwa, ràn mí lọ́wọ́ láti rẹ ara mi sílẹ̀ ní gbogbo ìgbà. Mú ìgbéraga kúrò nínú ayé mi. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.